lẹ́yìn ìyàwó kẹrin ni ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí ní kùn jáde pé bóyá oyènìkẹ́ tí í ṣe olórí àgbà ló ń ṣe ọṣẹ́ náà nítorí pé òun ló jẹ́ òǹrorò jù láàrin àwọn olórí àti pé torí pé ó ti jẹ́ olórí àgbà níṣẹ́ ni ó máa ń fi ipò rẹ̀ fi àwọn olórí kékeré lákàlàkà tó bẹ́ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ àṣekára ló máa ń fún wọn bó tilẹ̀ jẹ́ pé wọ́n diwọ́ disẹ̀ sínú. Ìyá Agbẹ̀bí wí fún kábíyèsí pé iṣẹ́ táwọn olórí ọ̀hún ṣe nínú oyún ti pọ̀ jù èyí ló sì ń ṣokùnfà pé wọ́n ń bí ọmọ tí ò gbó tí àwọn ọmọ náà sì fi ń kú. Nígbà tí kábíyèsí gbọ́ èyí ó pe olórí Oyènìkẹ́ sí gbàgede ó sì ní káwọn ẹ̀ṣọ́ ó sìn jáde kúrò nílùú. Lẹ́yìn náà ló ní kí wọ́n rọ ìyálóde tí í ṣe ìyá rẹ̀ lóyè kí wọ́n sì sọ sínú túbú. Olórí Oyènìkẹ́ bẹ̀bẹ̀ pé òun ò mọwọ́ mẹsẹ̀ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin àmọ́ àjẹ́ ké lánàá ọmọ kú lónìí ta ni ò ṣàìmọ̀ pé àjẹ́ tó ké lánàá ló pọmọ tó kú lónìí jẹ. Báyìí ni wọ́n ṣe sin Oyènìkẹ́ jáde kúrò nínú ìlú. Ọjọ́ ń gorí ọjọ́ Oyènìkẹ́ ò rẹyẹ nínú igbó débi pé yóò reku tàbí rẹ́ni ṣe ní pẹ̀lẹ́.